ìlẹ̀kẹ̀ má já síbí má já sọ́hùn. Bó pẹ́ bóyá bá a gbé sọ́tún tá a gbé sósìn, ibì kan náà ló máa já sí. Yálà kó já síhìn tàbí kó já sọ́hùn, ibì kan náà ló máa já sí. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday àná, àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jókòó ìpàdé o. Ìpàdé tí wọ́n jókòó, wọ́n ti bọwọ́ lù ú wípé kí wọ́n máa yí láàrin ara wọn. Alága fún ìgbìmọ̀ lọ́balọ́ba kó wà láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ẹ kú dédé àkókò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ náà fàní àti máa wá káàkiri àgbáńláyé pátápátá. Èmi ọmọ yín náà ni Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi. Oyènẹ́kan lórúkọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ara akéni mímọ̀ jẹ́ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. Mo kì í káàbọ̀ sórí àkọ́tún ibi tá a ti máa ṣe àtúpalẹ̀ àti ìjíròrò lórí àwọn ìròyìn àti àwọn ọ̀rọ̀ tó ń jà ràìnràìn ní ilẹ̀ wa, nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Ẹ wò ó láàárọ̀ yìí, ìròyìn gbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá jáde níbi tí wọ́n ti sọ wípé ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ wípé ó ti bọwọ́ lù ú kí wọ́n máa yí láàrin kọ́ máa yí alága ìgbìmọ̀ fún lọ́balọ́ba. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ náà nìyẹn tí wọ́n ti ń gbé sọ́ọ̀tún tó ń gbé sósìn. Kódà a mọ̀ pé ó ti wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kẹta tó wọ̀ òun náà ni wọ́n sọ pé wọ́n ti bọwọ́ lù ú. Ìwé àbádòfin ọ̀hún náà ni wọ́n bọwọ́ lù nígbà tí àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìbílẹ̀ àti ìfinijoyè tí wọ́n ń jábọ̀ láti ẹnu ẹni tó jẹ́ igbákejì alága ìgbìmọ̀ òun náà yún Bámidélé Àdéọlá lójúnà láti wá ìyànjú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjàlága eléyìí tó fa rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ni wọ́n sọ pé ìwé àbádòfin ọ̀hún náà ló wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá. Lẹ́yìn tó wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì, òun ló jẹ́ wípé ìròyìn ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóná gan lóní gbọ́in. Ẹ mọ̀ pé láti last week yẹn, òun ni ìròyìn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbóná gan. Ní ọjọ́ Monday, àwọn aṣòfin wọn ò jókòó, kò sí sitting fún wọn ọjọ́ Monday, ṣùgbọ́n àwọn mọ́gàjí ìlú Ìbàdàn wọ́n ṣe ìwọ́de lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olóyè nílùú Ìbàdàn, nílùú Ògbómọ̀ṣọ́, àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí èèyàn kan a sì máa jẹ́ kí ilẹ̀ fẹ̀ àgbà kí ọ máa yí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ló bẹ̀rẹ̀ sí ní di rògbòdìyàn láti ìgbà náà, láti ìgbà tí wọ́n ti sọ pé àwọn ará Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ lẹ́kànlẹ́kàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ eléyìí. Lẹ́yìn ìgbà yìí ni àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìjíròrò ọ̀hún náà tí wọ́n sì ń gbé lọ sọ́ọ̀tún tí wọ́n ń gbé lọ sósì. Ìpele kíkà ẹlẹ́ẹ̀kẹta òun ni wọ́n kà ó ní ìkẹta ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday àná yìí. Lẹ́yìn tí wọ́n kà ní ìpele ẹlẹ́ẹ̀kẹta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday àná yìí ni wọ́n wá ní ó dá o káwọn bọwọ́ lù ú kó dòfin kó tó di pé àwọn gbé lọ síwájú gómìnà. Ẹ mọ̀ pé tó bá ti bọwọ́ lù ìwé àbádòfin báyìí, wọ́n sì gbé lọ sí iwájú gómìnà. Wọ́n ti wá bọwọ́ lù ní ìpele kíkà ẹlẹ́ẹ̀kẹta wípé ó dá kí wọ́n máa yí láàrin ara wọn, kó má jẹ́ pé èèyàn kan náà ni yóò máa jẹ́. Ẹ̀sùn wá mọ̀ pé tó bá ti fẹnukò lórí pé kó máa yí láàrin ara wọn, lábẹ́ ni wọ́n máa kọ àwọn ọdún tí wọ́n máa lò lórí ipò yẹn tí wọ́n máa kọ sí. Bákan náà ni ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yẹn náà wọ́n tún bọwọ́ lu àwọn mẹ́tàlá míì tí wọ́n máa jẹ́ àwọn tó máa wà nínú ìgbìmọ̀ lọ́balọ́ba yẹn. Lára wọn òun náà ni ọ̀tún àti òsìn ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ká dúpẹ́ o, ọ̀rọ̀ ti padà wá níyanjú báyìí o lórí ọ̀rọ̀ àjọba. Àwọn tó ní Aláàfin wọ́n lọ bì kan, wọ́n ṣe gbá kan, wọ́n ṣàwo. Àwọn tó ní Olúbàdàn igbá àwọ, àwọn tó ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ igbá àwọ. Ní ìsinyìí ẹjọ́ ti kú sákẹ́, ẹjọ́ ti kú sóko. Àwọn aṣòfin wọ́n ti fẹnu kò báyìí. Ìpele kíkà ẹlẹ́ẹ̀kẹta òun ni ó ti wọ̀yé tí wọ́n sì ti fẹnu kò wípé ó dá o kí Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n jọ máa jíròrò papọ̀, kí wọ́n jọ máa yí láàrin ara wọn. Bí èèyàn kan bá jálága ní sáì, kẹ́lòmíì tún jálága ní sáà tí ó tẹ̀lé, kẹ́lòmíì tún jálága ní sáà míì tí ó tẹ̀lé. Ìyẹn jẹ́ bí ìyẹn ṣe jẹ́ ní apá abẹ̀ yẹn. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti dúró sí ibẹ̀ yẹn. Ṣé ẹ wá rí ní ìlú Abẹ́òkúta? Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ní
àná Tuesday yìí náà. À ń sọ wípé a ò fẹ́ ìjà ẹ̀sìn, a ò fẹ́ ìjà ẹ̀sìn. Ìjà ẹ̀sìn ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta o, níbi tẹ́ ti rí ẹ̀rí àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí tí wọ́n wọ̀ ìyá àjà pẹ̀lú ara wọn. Ìyá àjà gidi gan ni o, wọ́n nu ara wọn gan. Wọ́n nu ara wọn débi wípé wọ́n fún ara wọn lápá. Wọ́n nu ara wọn débi wípé àwọn kan wọ́n mórí lọ ilé ìwòsàn. Ẹ wo ìròyìn gbé jáde láàárọ̀ níbi tí wọ́n ti sọ pé àwọn ìjọ mùsùlùmí kan tí wọ́n pè ní Shamsuddin wọ́n ṣe ìkọlù sí àwọn oníṣẹ̀ṣe nílùú Abẹ́òkúta ní agbègbè Ojúgbòrò nílùú Abẹ́òkúta tí àwọn mẹ́rin tí wọ́n sì farapa yánnayànna. Ẹni tí ó jẹ́ ọba ìṣẹ̀ṣe káàkiri àgbáyé tí wọ́n tún jẹ́ alága ìṣẹ̀ṣe Kingdom of Truth Association of Nigeria ní ọba Ifáròtìmí Adéfagbọ́lá Balógun náà ni wọ́n sọ pé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n farapa yánnayànna láti ọ̀dọ̀ àwọn mùsùlùmí ọ̀hún náà. Wọ́n ní ìmáàmù mọ́sálásí ọ̀hún Alhaji Abdulateef Adéṣíyàn àti àwọn mẹ́ta míì ni wọ́n farapa yánnayànna ilé tí ó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣe ìkọlù sí wọn lásìkò ìgbà tí wọ́n kó ròyìn náà jáde. Wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ gangan ló ṣẹlẹ̀ ní bí nǹkan bíi aago 2 ọ̀sán ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday àná yìí ní agbègbè Ojúgbòrò ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sọ pé àwọn méjèèjì ni wọ́n wọ̀ yájà láàrin nígbà tí wọ́n ń ṣe táwọn ṣiṣẹ́ ìwádìí lọ́tún àti lọ́sìn. Aláǹfààní àti béèrè lọ́wọ́ àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún náà tó ṣojú rẹ̀ kan lára wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Isaka Aremu. Ó bá wa sọ̀rọ̀ tó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ìjà yìí kì í ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, wípé lọ́dún tó kọjá ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní àní àwọn méjèèjì yìí. A tún gbìyànjú àti ṣe kúlẹ̀kúlẹ̀ wípé kí ló fa ìdí ìjà yìí gan. Bóyá bíi kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n máa ṣọdún, kí wọ́n wá máa lùlù kọjá, kí wọ́n gba wájú mọ́sálásí, káwọn onímọ́sálásí sọ wípé ẹ dá lu yín dúró, bẹ́ẹ̀ bá ti kú òun wájú mọ́sálásí ẹ mọ́ lọ, ẹ mọ́ lùlù yín lọ. Nígbà tó jẹ́ wípé àwa ń kírun lọ́wọ́, báwa bá ń kírun àwọ̀ kì í gbariwo. Àwọn tí wọ́n dẹ̀ tún jẹ́ oníṣẹ̀ṣe wọ́n jẹ́ kó yé wọn pé agbègbè tẹ́wà yìí agbègbè ìṣẹ̀ṣe ni. Ẹ ti gbọ́ bí wọ́n ṣe dárúkọ agbègbè yìí Ojúgbòrò, òun lágbègbè yìí a lè dáwọ́ lù yín dúró nítorí tìtọ̀dọ̀ ẹ máa ṣe tí káwa náà máa ṣe tìtọ̀dọ̀ tiwa. Wọ́n ní eléyìí ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láti ọdún tó kọjá tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí. Òun náà ló ti fa rògbòdìyàn tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó tún mú tó fi tẹ̀síwájú ní ọdún yìí tó fi wá ṣẹlẹ̀ ní àná yìí ló wá di ìjà gbòòrò gan o. Ló di ìjà gbòòrò nílùú Abẹ́òkúta níbi tí wọ́n ní orí kálukú bẹ̀rẹ̀ sí ní yóògùn, bẹ̀rẹ̀ sí ní yọ irin, bẹ̀rẹ̀ sí ní làámọ́ra wọn, bẹ̀rẹ̀ sí ní kódà wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ṣe ìkọlù yẹn bí ìgbà tó jẹ́ pé àwọn náà ti ṣetán wọn nígbà tí wọ́n ní àkọ́kọ́ ti ṣẹlẹ̀ ní ọdún tó kọjá. Kójú mọ́ rí bí gbogbo ara lògùn ẹ̀ náà ló fi mú kí ẹni tó jẹ́ ọba ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ ni wọ́n ti pé gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ìyẹn ẹni tó jẹ́ olúwo Ifá Ẹ̀gbá ìyẹn bàbá Ifágbéminíyì Àtàndá, ẹni tó jẹ́ alága ìṣẹ̀ṣe Ẹ̀gbá Ifálákì àti olúwo Ìlúgùn Ifáṣẹ̀hùn Ìdòwú láti wá ìyànjú sí rògbòdìyàn ilé tó ṣẹlẹ̀ àti láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní agbègbè Ojúgbòrò níbi tí ìjà ẹ̀sìn tó ti ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí nílùú Abẹ́òkúta. Lára àwọn òròyìn àwọn nǹkan tó jẹ jáde tó jẹ́ gbòógì fún àwọn ọmọ kóòtù òjire ní ilẹ̀ wa ní òní yìí òun náà nìyẹn. Títí dìgbà tá a tún máa fi pàdé èmi àti yín ayọ̀ àtàláfíà báyìí náà ni a pàdé o. A dúpẹ́ lọ́wọ́ olúwo Ògbóni ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ pátápátá tí wọ́n gbà wá lálejò, olóyè olúwo Olúwatóyìn tí wọ́n gbà wá lálejò nílùú Ọ̀yọ́ lánàá. Ẹ̀yin èèyàn, olóyè Olúwatóyìn wọ́n ní àwọn kan tí wọ́n gbé jáde wá fún wa tó jẹ́ pé yóò ṣe àwọn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi ìbàdí yóò ṣe yín láǹfààní gbogbo tó jẹ́ pé wọ́n ṣetán láti tán ìṣòro ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Mo jẹ́ kí n máa kí n kú ojúlọ́nà fún àkànṣe ètò yìí tó máa wáyé lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Láyọ̀ lápàdé, ẹ má gbàgbé subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Like, comment, share. Olúṣọlá ló sọ pé ó dàbọ̀.